NDLEA ti mú kánmọ́kánmọ́ o afurasí olóògùn olóró tí wọ́n ló pa òṣìṣẹ́ àjọ náà 3 lọ́dún 12 sẹ́yìn. Àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà National Drug Law Enforcement Agency NDLEA ti padà mú ọkùnrin afurasí kan o lẹ́ka jimá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ kánmọ́kánmọ́. Àtẹ̀jáde tí Fẹ́mi Babáfẹ́mi agbẹnusọ àjọ NDLEA fi síta lọ́jọ́ Àìkú ó ṣàlàyé pé ògbólógbòó ni kánmọ́kánmọ́ nínú oògùn olóró gbígbé lọ sílẹ̀ ibòmíràn àti pé ó pa 3 lára àwọn òṣìṣẹ́ NDLEA lọ́dún 12 sẹ́yìn o. Agbẹnusọ NDLEA yìí sọ pé látìgbà náà ni àwọn ti ń wá afurasí yìí kọ́wọ́ tó bà á lọ́jọ́ Ẹtì ọjọ́ 16 oṣù kínní ọdún 2026 nípa ibi tí wọ́n ti rí lẹ́kan Jimoh mú. Babáfẹ́mi sọ pé ìlú Owódé nípínlẹ̀ Ògùn ni ọwọ́ ti bá o lẹ́yìn ìwádìí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àjọ NDLEA. Oríṣi oògùn olóró tí a mọ̀ sí skunk ló ní àwọn bá ní ibùdó kánmọ́kánmọ́ ìwọ̀n rẹ̀ sì jẹ́ 69 69 kilograms. Báwo ni kánmọ́kánmọ́ ṣe pa òṣìṣẹ́ NDLEA 3 ní 2014? Gẹ́gẹ́ bí agbẹnusọ NDLEA ṣe ṣàlàyé ó ní lọ́jọ́ 15 oṣù kẹfà ọdún 2014 ní kánmọ́kánmọ́ kó àwọn jàǹdùkú tó dìhámọ́ra ogun wá láti kojú àwọn òṣìṣẹ́ àjọ náà tó ń gbìyànjú láti mú ní ibùdó rẹ̀ tó farapamọ́ sí. Ikọ̀ náà ló fa ikú àwọn òṣìṣẹ́ NDLEA 3 lára wọn ni Rabi Usman Kasaore pẹ̀lú àwọn 2 míì. Àwọn tóògì tó dìhámọ́ra tí Jimoh kó wá ló pa wọ́n o ó sì rọ́nà sá lọ lọ́jọ́ náà ṣùgbọ́n àjọ yìí pinnu láti rí i mú nítorí ìdájọ́ òdodo fáwọn akọni tó ṣubú lójú ìjà. Bẹ́ẹ̀ ni agbẹnusọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ṣàlàyé nínú àtẹ̀jáde náà. Ó fi kún pé láti ìgbà náà ni Jimoh ti ń sá kiri tí ọwọ́ kò sì bá bẹ́ẹ̀ ni kò jáwọ́ nínú gbígbé oògùn olóró kiri o. Babáfẹ́mi sọ pé àṣeyọrí náà ó jẹ́ ńlá fún àjọ NDLEA bí ọwọ́ ṣe padà bá Jimoh yìí o tí wọ́n yóò sì gbọ́ ẹ̀sùn rẹ̀ lábẹ́ òfin. Ó ní ṣáájú ni NDLEA ti tún gbìyànjú láti mú kánmọ́kánmọ́ ìyẹn lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún 2023 níbi tó farapamọ́ sí Ládòodò nípínlẹ̀ Ògùn. Àpò oògùn olóró skunk 39 139 tí ìwọ̀n rẹ̀ dín díẹ̀ lẹ́gbẹ̀rún 1922 kilograms ló ní àwọn bá níbẹ̀ o ṣùgbọ́n kánmọ́kánmọ́ tó ń yọ mọ́ wọn lọ́wọ́ lọ́jọ́ náà gẹ́gẹ́ bó ṣe sọ. Ilé tó fi ń kó oògùn olóró sí ní ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé nígbà náà gẹ́gẹ́ bí àlàyé agbẹnusọ NDLEA gẹ́gẹ́ bó ṣe sọ. Ṣùgbọ́n ní báyìí kánmọ́kánmọ́ fúnra rẹ̀ ti bọ́ sọ́wọ́ o bí NDLEA ṣe fi léde. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà ìsábàlá àríwísí ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.